ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ olórí oko káfàtà lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti lérí báyìí ó sì ti sọ nǹkan tí yóò ṣe fún àwọn gómìnà mẹ́rìndínlógójì tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyẹn the 36 state governors in Nigeria, tó sì jẹ́ pé ààrẹ ti ń lérí sí àwọn gómìnà báyìí pé bí wọn kò bá tètè lọ ṣe nǹkan tí ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyẹn Supreme Court of Nigeria, tí wọ́n dájọ́ ó ní níṣe lòun yóò fi agbára ààrẹ tí òun ní níṣe lòun yóò fi hàn wọ́n tí wọn yóò sì mọ̀ pé èyí tí ajá fi ń bá ọmọ ẹ̀ ṣeré òun náà ló fi máa ń padà bù jẹ. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fi ń sọ̀rọ̀ ìbínú àti ìyàdẹ́ sí àwọn gómìnà, àti pé níbo ni ààrẹ níbo ló ti sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí? Ó mà ní ìdájọ́ tí ilé ẹjọ́ dá lórí owó àwọn ìjọba ìbílẹ̀, ìyẹn local government allocation, tí wọ́n ní kán máa yọ̀ǹda fáwọn ìjọba ìbílẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìwáyé nínú ìpàdé tí Tinubu bá àwọn gómìnà àti àwọn alẹ́nulọ́rọ̀ inú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ṣe nínú ọ̀sẹ̀ tí ó kọjá yìí. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, ọjọ́ 11 nínú oṣù kejì ọdún 2024, the 11th of July 2024, ní ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbé gbogbo àwọn gómìnà àti ìjọba ìpínlẹ̀ orílẹ̀‐èdè yìí lọ, iná mà dájọ́ wípé kí àwọn gómìnà kán má ṣe gba owó oṣooṣù tíjọba àpapọ̀ tó fi ránṣẹ́ sáwọn ìjọba ìbílẹ̀ mọ́, kí wọ́n jẹ́ kí àwọn owó oṣù náà kó máa lọ tààrà sọ́dọ̀ àwọn alága ìjọba ìbílẹ̀ àti ìjọba ìbílẹ̀ wọn, ètò ń pè ní local government autonomy. Ohun tí Tinubu sì lóun fi gbé àwọn gómìnà lọ sí ilé ẹjọ́ ni pé ìjọba ìbílẹ̀ ló súnmọ́ mẹ̀kúnnù àti aráàlú jù, bówó bá fi ń wọlé sí wọn gbogbo ohun tó máa ń ṣe yóò máa dọ́dọ̀ àwọn mẹ̀kúnnù. Ṣùgbọ́n tó jẹ́ pé láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn, bí ìjọba àpapọ̀ bá ti fi owó kọ̀ọ̀kan tí ó tó sí ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan ránṣẹ́, níṣe ni ó máa ń dé sápò àwọn gómìnà, tí wọ́n ní àwọn gómìnà máa ń ná nínàkúnà, tí wọ́n yóò ná iye tó bá wù wọ́n bẹ́ẹ̀, tí wọ́n yóò tún yọ iye kíye tó bá wù wọ́n bẹ́ẹ̀, tó ì jẹ́ pé ìwọ̀nba péréte tó bá kù ni wọn yóò kó fáwọn ìjọba ìbílẹ̀, èyí tí wọ́n ní kì í tó ṣe nǹkan kan ní ìjọba ìbílẹ̀ àti fún àwọn alága ìjọba ìbílẹ̀ mọ́ fún aráàlú, tó sì jẹ́ pé àwọn aráàlú pàápàá àwọn mẹ̀kúnnù tí wọ́n wà ní ẹsẹ̀ kùkú, èyí tó lóyìnbó ń pè ní grassroots, inú ń fi orí fá ìyà yìí. Ṣá o, látìgbà tí ilé ẹjọ́ tó ga jùlọ tó ti dájọ́ yìí, ọ̀pọ̀ àwọn gómìnà ní ọmọ tó dáhùn tó sì ń jókòó lé owó àwọn alága ìjọba ìbílẹ̀. Èyí ló jẹ́ kí Tinubu kó fa ìbínú yọ ní ọ̀sẹ̀ tó kọjá tí ìpàdé àwọn ìgbìmọ̀ tó ga jùlọ ní ẹgbẹ́ òṣèlú APC tó wáyé, tí Tinubu sì ń sọ fún àwọn gómìnà tó ń sọ nǹkan tí yóò ṣe fún wọn. Ó ní kí wọ́n má ṣe rò pé ìdákẹ́jẹ́ òun àgbóhùn ṣe ń wòran òun ò mọ tóun ṣe. Ó ní àpọ́nlé àti ìbọ̀wọ̀ tóun ní fáwọn gómìnà ló jẹ́ kóun máa wòran. Ṣùgbọ́n tí Tinubu tó wá lérí báyìí wípé káwọn gómìnà náà lọ mọ̀ pé ọwọ́ òun lọ̀bẹ àti ṣúwà o, òun lè bẹ́, òun sì lè pa, òun lè kún lásìkò tó bá wù òun, àti pé ní kíá báyìí kásìtì lọ́ọ́ máa yọ̀ǹda àwọn owó àwọn ìjọba ìbílẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́, wọn yóò rí ìbínú, òun yóò gbé ìgbésẹ̀ láti máa yọ owó náà sọ́tọ̀ fún àwọn ìjọba ìbílẹ̀ kó tó di pé wọ́n gba owó lóṣooṣù.